Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa, ṣàlàáfíà ni, ṣe dáadáa lẹ́wà. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé, níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa, yálà èyí tá a ti wò, èyí tó ń bọ̀ lọ́nà, tàbí èyí tí kò tiẹ̀ tí ì jáde rárá. Bẹ́ẹ̀ ni bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tí ẹ̀ ń kọ́kọ́ ṣalábàápàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe o, kẹ́ ẹ dẹ̀ tan notification bell nígbàkúgbà tá a bá ti drop àwọn content tuntun, ẹ lè máa rí. Kí ni èyí tí mo mú wá lónìí? Ọlọ́pàá mẹ́ta. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ nínú fọ́nrán yìí dáadáa o. Ẹ jẹ́ farabalẹ̀ dáadáa láti gbọ́. Ọlọ́pàá mẹ́ta ni title ẹ̀. Àkọ́kọ́, ṣé ẹ rántí àfáà kan lórí Facebook ní nǹkan bíi ọjọ́ bíi mélòó sẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ King Dr. Saheed Òṣùpá, àfáà kan. Ṣùgbọ́n àwọn èèyàn kan ti ń sọ̀rọ̀ àfáà yẹn, ọlọ́pàá mẹ́ta fúnra rẹ̀ ló pe rẹ̀. Àwọn èèyàn kan ti ń sọ̀rọ̀ àfáà yẹn pé he's just a comedian, he's doing content, he's doing this, he's doing that. Bóyá lóòótọ́ ni, bóyá rọ́ ni, àmọ́ ohun. Ṣùgbọ́n sinimá kan rèé ní ìsìn tí wọ́n pè ní ọlọ́pàá mẹ́ta gangan, orúkọ àfáà yẹn gangan. Òun náà dẹ̀ tún wà nínú sinimá yìí. Ṣé ẹ rí pé ó wá jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtégàté. TSG production, àwọn ni wọ́n níṣẹ́ yìí. Directed by Ọmọọba Ọládùnjoyè, coordinated by Adégbọlá Àlàó Gat, àwọn ló direct ẹ̀. Nǹkan táwọn èèyàn wá ń retí nínú ọlọ́pàá mẹ́ta ni pé ṣé orúkọ àfáà yìí ni ọlọ́pàá mẹ́ta ni, àbí nítorí àwọn ọlọ́pàá mẹ́ta tí wọ́n wà lẹ́yìn yẹn, ṣé nítorí ẹ̀ ni, ṣé comedian ni àfáà yìí àbí àfáà ọlọ́run gangan ṣóun gangan ni. Gbogbo wa la ti ń dúró dè láti wo sinimá yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn star artist láti rí ń bẹ̀. Ọmọ yìí tó ṣe ọmọ Abukenjo ní tó ṣe ọmọ ewé àti róhun náà níbẹ̀. Okele Ari torí trailer wọ́n ti ń ṣó ẹ̀ lọ́wọ́. Yorùbá Success lórí YouTube, ibẹ̀ ni wọ́n ti máa ṣó ẹ̀, kò dẹ̀ ní bẹ̀rẹ̀ sí ní, kò ní pẹ́ tí wọ́n máa fi bẹ̀rẹ̀ sí ní ṣó ẹ̀. Tẹ́yìn ò bá mọ Yorùbá Success, ẹ lọ wá Yorùbá Success lónìí, ẹ subscribe sọ́dọ̀ wọn. So ìgbà tí wọ́n bá ti drop ọlọ́pàá mẹ́ta yìí, gbogbo wa lọ́wọ́ wo àwárí ìdáhùn sí ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ nínú wa yẹn àárín bẹ̀. Ṣé àfáà ọlọ́run gangan ni ọlọ́pàá mẹ́ta ni, àbí comedian? Nínú trailer tí mo wo yẹn, ó ń sọ níbẹ̀ pé ẹni tí ò bá ti fọ́ lóhun tọrọ nínú ọdún ìkíníkan àwọn nǹkan bẹ́ẹ̀ bó dẹ̀ ṣe ń sọ lórí Facebook náà nìyẹn, lórí TikTok àti other social media platform bó ṣe ń sọ náà nìyẹn. Ṣé lóòótọ́ àfáà ọlọ́run ni àbí comedian? A máa dúró wo nǹkan tí TSG production tí wọ́n fẹ́ fún wa lórí ọlọ́pàá mẹ́ta yìí. Ọmọọba Ọládùnjoyè, à ń dúró de ọwọ́ yín o. Adégbọlá Àlàó Gat, à ń dúró de. Yorùbá Success, à ń dúró de. A ti tan notification wa lẹ̀ báyìí. Tẹ́ ẹ bá ti drop ọlọ́pàá mẹ́ta, èrò pọ̀ tó ń bọ̀. Ẹ jẹ́ kí n ṣẹ́nu dédé síbí lábalábí tí mo dé yìí. Títí ìgbà míì tá ò tún fi pàdé, èmi àti yín, a ò ní ju ẹni tí wọ́n ń wá o.